nítorí pé gómìnà Abdulrahman jẹ́ ọmọ Fúlàní ló ṣe ní ká má wá sí ìpínlẹ̀ Kwara láti gbéná wojú àwọn àṣekọlù. Àwọn ọmọ ẹgbẹ́ Iru Ekun ló fọ̀rọ̀ léde bẹ́ẹ̀. Ọmọ-ọba Abiola Olojo-Kosoko sì ni ọlọ́jà ìlú Èkó. Adájọ Olalekan Oresanya ní kí igun méjèèjì dá gbogbo ìgbésẹ̀ wọn dúró títí tí ìgbẹ́jọ́ yóò fi parí lórí ọ̀rọ̀ ọlọ́jà. Ní báyìí, ohun tó kàn fáwọn akẹ́kọ̀ọ́ oríire tó bọ́ lọ́wọ́ ajínigbé ní ìtọ́jú ọpọlọ tó péye. Bí bẹ́ẹ̀ kọ́, irú ìrírí burúkú náà yóò nípa lórí wọn títí láé. Rhoda Abiola ló gba àwọn òbí wọn nímọ̀ràn bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi páńpẹ́ òfin mú aderinposonu lórí ayélujára Odogwu of Asaba lórí ẹ̀sùn fífi ipá bá ọ̀dọ́bìnrin tó padà lọ gbẹ̀mí ara rẹ̀ lò pọ̀ látàrí ọgbẹ́ ọkàn ìṣẹ̀lẹ̀ náà. Ìjọba àpapọ̀ ti kéde pé àwọn ọmọ Nàìjíríà mìíràn tó wá sí South Africa ti balẹ̀ sí pápákọ̀ òfurufú Murtala Muhammed ní ìpínlẹ̀ Èkó. Tí a bá jà tí a sì gbé ìgbésẹ̀ a lè ṣẹ́gun. Ẹgbẹ́ àwọn oníṣẹ́ ọwọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ìdùnnú wọn hàn lórí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n pè fún ìgbésẹ̀ gbogbo ènìyàn lòdì sí àìsí ààbò. Ẹgbẹ́ Take It Back Movement kó rojú sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Kaduna pẹ̀lú bí àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ náà ní ọjọ́ àjíǹde ṣe ti lò ó lé ní 100 ọjọ́ nígbèkùn. R. Kelly, gbajúgbajà olórin R&B, ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Donald Trump láti bá dín ẹ̀wọ̀n ọdún 31 tí wọ́n fún un kù. Sẹ́nítọ̀ Natasha rọ ìjọba láti pèsè ìtọ́jú ọpọlọ àti ìmúpadàbọ sípò tó péye fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n dóòlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọkọ ìyàwó kan lu ìyàwó rẹ̀ pa nítorí pé kò dáná oúnjẹ ní ìpínlẹ̀ Nasarawa ní ọlọ́pàá bá nawọ́ gan pé àgọ́ ọlọ́pàá yá. Ilé ẹjọ́ ti fún Sowore ní ìkìlọ̀ tó gbẹ̀yìn láti padà sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn bíba ààrẹ lórúkọ jẹ́ tó ń kojú lọ. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Nítorí pé gómìnà Abdulrahman jẹ́ ọmọ Fúlàní ló ṣe ní ká má wá sí ìpínlẹ̀ Kwara láti gbéná wojú àwọn àṣekọlù. Àwọn ọmọ ẹgbẹ́ Iru Ekun ló fọ̀rọ̀ léde bẹ́ẹ̀. Ẹgbẹ́ ààbò Iru Ekun Security Network tí ajà fún orílẹ̀-èdè Yorùbá Olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho dá sílẹ̀ ti fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak pé ó dá ẹgbẹ́ náà dúró láti ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ náà. Ẹgbẹ́ aláàbò náà sọ pé gómìnà náà tako ìrìn àjò tí wọ́n ń gbèrò bó tilẹ̀ jẹ́ pé àìsí ààbò àti ìkọlù tí àwọn darandaran àti àwọn jàǹdùkú apànìyàn ń ṣe ní àwọn apá kan ní gúúsù ìpínlẹ̀ Kwara ń pọ̀ sí. Àwọn ẹ̀sùn wọ̀nyí wà nínú ohun tí wọ́n fi ránṣẹ́ tí Sahara Reporter sọ pé àwọn rí gbà láti ọ̀dọ̀ alákòóso ìpínlẹ̀ Ọ̀ṣun fún Iru Ekun Security Network Ọ̀gbẹ́ni Bọ́lárìnwá Kazeem Ayọ̀bámi. Nínú àfiránṣẹ́ ohun náà, Ayọ̀bámi kéde pé ìrìn àjò tí ẹgbẹ́ ààbò náà ń gbèrò sí ìpínlẹ̀ Kwara ti di fífagilé lẹ́yìn tí gómìnà Abdulrazak ti ṣàtakò sí. Gẹ́gẹ́ bí ó ti sọ, ète ìrìn àjò náà ní láti pàṣẹ àwọn ọmọ ẹgbẹ́ Iru Ekun Security Network tí wọ́n ti ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Kwara péjọpọ̀. Síbẹ̀ ó sọ pé àwọn olórí ẹgbẹ́ náà pinnu láti fagilé ìrìn àjò náà kí wọ́n má bàa fi àwọn ọmọ ẹgbẹ́ wọn ní Kwara sínú ewu. Nígbà tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ náà sọ̀rọ̀, Ayọ̀bámi kọ́kọ́ kí àwọn olórí ẹgbẹ́ ààbò náà. Ó ní, mo kí olórí wa CSI Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo tún kí kọ̀mándàǹtì wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun Prince Oyedokun Abiodun Àwòrò Òòṣà. Kí Ọlọ́run máa fún yín ní agbára, kí yóò sì máa dáàbò bò yín. Mo tún kí igbákejì kọ̀mándàǹtì wa Princess Alimu. Kí Ọlọ́run máa tẹ̀yìn síwájú, kí ó sì bùkún yín. Mo kí ìmáàmù Kọ́mọláfẹ́ àti nípasẹ̀ rẹ̀ mo kí gbogbo àwọn kọ̀mándàǹtì ní gbogbo ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ ṣeun fún ìsapá àti ìfaramọ́ yín. Kí Ọlọ́run dáhùn gbogbo àdúrà wa. Ó sọ pé ìkéde náà wá láti ọ̀dọ̀ General Commandant ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí àṣẹ olórí wọn Sunday Ìgbòho. Ó sọ pé a ò ní lọ sí ìpínlẹ̀ Kwara mọ́ ní ọ̀la. Ayọ̀bámi sọ pé ìpinnu náà jẹ́ nítorí pé gómìnà Abdulrazak kò gba àwọn olórí ẹgbẹ́ náà láàyè láti wọ ìpínlẹ̀ Kwara. Ó ní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa, gómìnà ìpínlẹ̀ Kwara kò gbà kí olórí wa CSI Ìgbòho Òòṣà wọ ìpínlẹ̀ náà. Nítòótọ́, bí gbogbo wa bá lọ síbẹ̀,
kò sí ẹni tó lè ṣe wá ní nǹkan ṣùgbọ́n àwọn tí a fẹ́ lọ bá jẹ́ ọmọ ẹgbẹ́ Iru Ekun Security Network ní Kwara a kò fẹ́ kí àbẹ̀wò náà fa ìṣòro tàbí fi ẹnikẹ́ni sínú ewu. Ó tún sọ pé gómìnà náà tako àbẹ̀wò náà nítorí pé gẹ́gẹ́ bí ó ti sọ òun jẹ́ ọmọ Fúlàní. Ó tẹ̀síwájú pé wọ́n ti sọ fún wa pé gómìnà ìpínlẹ̀ Kwara kọ̀ láti fún wa ní ààyè nítorí pé ó jẹ́ ọmọ Fúlàní. Nítorí náà a ti fagilé ìrìn àjò náà báyìí. Ìpàdé tí a gbèrò láti ṣe ní Kwara ní ọ̀la kò ní wáyé mọ́. Ayọ̀bámi fi kún pé lẹ́yìn tí wọ́n fagilé ìrìn àjò náà àwọn olórí ẹgbẹ́ náà ti yí ìpàdé náà padà sí ìpàdé àwọn commandant ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní nítorí àyípadà yìí a ó ṣe ìpàdé gbogbo àwọn commandant ní ọjọ́ 15 oṣù keje. Àwọn commandant ní gbogbo ìjọba ìbílẹ̀ pẹ̀lú igbákejì wọn Iron Lady àti admin ìyẹn àwọn olórí 4 gbọ́dọ̀ péjọ ní aago 2 ọ̀sán ní White and Blue Hotel Òṣogbo. Ó tún rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Iru Ekun Security Network ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n fi ìròyìn náà tó gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn olórí wọn létí. Ó ní ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo ọmọ ẹgbẹ́ àti gbogbo commandant ní ìpínlẹ̀ Ọ̀ṣun mọ ìròyìn yìí. Ẹ má bínú, ìfẹ́ Ọlọ́run ni, àyànmọ́ sì ti rí bẹ́ẹ̀. Kí Ọlọ́run máa bá wa lọ, kí ó máa tọ́ wa sọ́nà, kí ó sì dáàbò bò wá títí yóò fi mú wa dé ibi rere ní agbára rẹ̀. Ó parí rẹ̀ pé orúkọ mi ni Bọ́lárìnwá Kazeem Ayọ̀bámi, alákòóso ìpínlẹ̀ Ọ̀ṣun fún Iru Ekun Security Network. Ẹ ṣeun. Ẹ̀sùn yìí wáyé ní àkókò tí ìbànújẹ́ àwọn aráàlú nípa àìsí ààbò ní àwọn apá kan ní ìpínlẹ̀ Kwara pàápàá jùlọ ní gúúsù Kwara ń pọ̀ sí. Àwọn olùgbé agbègbè náà ti máa ń ké gbàjarè léraléra nípa ìkọlù, ìpànìyàn àti ìjínigbé tí àwọn darandaran àti àwọn ọ̀daràn míì máa ń ṣe síbẹ̀. Ọmọ-ọba Abiola Olojo-Kosoko sì ni ọlọ́jà ìlú Èkó. Adájọ Olalekan Oresanya ní kí igun méjèèjì dá gbogbo ìgbésẹ̀ wọn dúró títí tí ìgbẹ́jọ́ yóò fi parí lórí ọ̀rọ̀ ọlọ́jà. Adájọ Olalekan Oresanya ti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ti pàṣẹ pé kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà nínú ẹjọ́ tó ní í ṣe pẹ̀lú àríyànjiyàn lórí ipò ọlọ́jà ti ìlú Èkó jẹ́ kí ohun gbogbo dúró bí ó ṣe wà títí di ìgbà tí ilé-ẹjọ́ yóò gbọ́ ẹjọ́ náà ní kíkún tí yóò sì ṣe ìdájọ́ lórí rẹ̀. Adájọ́ náà pàṣẹ yìí lẹ́yìn tí ó kọ ẹ̀bẹ̀ àkọ́kọ́ tí ọmọ-ọba Babájídé Kòsọ́kọ́ fi wọlé nínú èyí tí ó sì sọ pé ilé-ẹjọ́ kò ní àṣẹ lábẹ́ òfin láti gbọ́ ẹjọ́ náà. Ọba Èkó Ọba Rilwan Akiolu ẹni tí ó jẹ́ olùjẹ́jọ́ àkọ́kọ́ nínú ọ̀rọ̀ náà tún ṣe àtìlẹ́yìn fún ẹ̀bẹ̀ náà. Àwọn tó kó ẹjọ́ náà wá sí ilé-ẹjọ́ ni olórí ilé Akínsànyà Ọlọ́jọ́ Ọmọ-ọba Surajudeen Olojo-Kosoko, akọ̀wé gbogbogbò ilé náà Ọmọ-ọba Theophilus Olojo-Kosoko àti Ọmọ-ọba Abiola Kosoko tí wọ́n dúró fún ara wọn àti fún gbogbo ilé ọba Akínsànyà Ọlọ́jọ́-Kosoko. Àwọn olùjẹ́jọ́ nínú ẹjọ́ náà ni Ọba Rilwan Akiolu, agbẹjọ́rò gbogbogbò àti kọmíṣánná fún ìdájọ́ ní ìpínlẹ̀ Èkó, kọmíṣánná fún ìjọba ìbílẹ̀, ọ̀rọ̀ àwọn ọba àti ìdàgbàsókè ìgbèríko, alága ìjọba ìbílẹ̀ Èkó Island, Ọmọ-ọba Babájídé Kòsọ́kọ́, ọ̀gbẹ́ni Murtala Kòsọ́kọ́ àti ọ̀gbẹ́ni Túnjí Kòsọ́kọ́. Nípasẹ̀ agbẹjọ́rò wọn Olúṣẹ́gun Fábùnmi wọ́n sọ pé àwọn kan gbìyànjú láti pààrọ̀ Ọmọ-ọba Abiola Kòsọ́kọ́ ẹni tí wọ́n sọ pé ilé ọba Akínsànyà Ọlọ́jọ́ ti yàn gẹ́gẹ́ bí ọmọ ọkọ tó bófin mu fún ipò ọlọ́jà àti Èkó. Nínú ẹ̀bẹ̀ àkọ́kọ́ náà agbẹjọ́rò Ọmọ-ọba Babájídé Kòsọ́kọ́ Dayọ̀ Oṣòdì sọ pé ọ̀rọ̀ náà ní ṣe pẹ̀lú yíyàn, fífi ọwọ́ sí àti fífi ọba sórí ìtẹ́ èyí tí ó ní ó wà lábẹ́ òfin àṣà àti òfin àwọn ọba àti àwọn olóyè ní ìpínlẹ̀ Èkó. Ó bẹ̀ ilé-ẹjọ́ pé kí wọ́n yọ ẹjọ́ náà kúrò nítorí pé ilé-ẹjọ́ kò ní àṣẹ láti gbọ́. Ṣùgbọ́n àwọn olùpẹ̀jọ́ kò faramọ́ èyí. Wọ́n sọ pé ìlànà yíyan olùdíje náà ti parí láti ọdún 2020 nígbà tí Ọmọ-ọba Abiola Kòsọ́kọ́ ti di olùdíje tí ilé ọba náà yàn. Wọ́n tún sọ pé àríyànjiyàn náà bẹ̀rẹ̀ lẹ́yìn ìfẹ̀sùnkàn tó ní í ṣe pẹ̀lú ilẹ̀. Wọ́n sì fi ẹ̀sùn kàn pé àwọn olùjẹ́jọ́ kan kọ̀ láti tẹ̀lé ìyànsípò tó ti wáyé tẹ́lẹ̀. Wọ́n sì bẹ̀rẹ̀ sí gbé àwọn ọmọ-ọba míì dìde gẹ́gẹ́ bí olùdíje. Nínú ìpinnu rẹ̀ adájọ́ Oresanya sọ pé àwọn olùpẹ̀jọ́ ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé ẹjọ́ náà ní ìdí tó yẹ fún ilé-ẹjọ́ láti gbọ́. Ó ṣàlàyé pé àwọn ọ̀rọ̀ tó wà nínú ẹjọ́ náà
kò lè yanjú ní ìpele àkọ́kọ́ bí kò ṣe pé wọ́n nílò ìgbẹ́jọ́ ní kíkún. Adájọ́ náà tún sọ pé nígbà tí ẹ̀sùn àkọ́kọ́ bá ti nílò ẹ̀rí kí a tó lè pinnu lórí rẹ̀, irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò yẹ kí a yanjú rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnu nìkan, ṣùgbọ́n ó yẹ kí a pinnu rẹ̀ lákòókò ìgbẹ́jọ́ gidi. Ó ní mi ò rí ìdí kankan tó fi yẹ kí n gba ẹ̀bẹ̀ àkọ́kọ́ tí olùjẹ́jọ́ karùn-ún fi wọlé, nítorí náà mo kọ ẹ̀bẹ̀ náà mo sì yọ ọ́ kúrò. Ilé-ẹjọ́ kọ ìbéèrè àwọn olùpẹ̀jọ́ pé kí ilé-ẹjọ́ dá àwọn olùjẹ́jọ́ dúró kí wọ́n má ṣe yàn fọwọ́ sí, fi ẹlòmíràn joyè tàbí fi ẹlòmíràn sí ipò ọlọ́jà ìlú Èkó títí di ìgbà tí ẹjọ́ náà yóò fi parí. Ilé-ẹjọ́ kọ ìbéèrè náà. Adájọ́ Oresanya sọ pé bí ilé-ẹjọ́ bá gba ìbéèrè náà, ó lè dàbí ẹni pé ilé-ẹjọ́ ti pinnu lórí àwọn ọ̀rọ̀ tó ṣì wà níwájú rẹ̀, èyí sì lè ní ipa lórí ẹjọ́ àwọn olùjẹ́jọ́. Dípò bẹ́ẹ̀, ilé-ẹjọ́ pàṣẹ pé kí gbogbo àwọn ẹgbẹ́ pa ohun gbogbo mọ́ bí ó ṣe wà, kí àwọn ìṣẹ̀lẹ̀ tó yọrí sí yíyan àwọn olùjẹ́jọ́ karùn-ún àti ìkẹfà tó di àríyànjiyàn náà tó ṣẹlẹ̀. Nítorí náà, ilé-ẹjọ́ fi ìdí rẹ̀ múlẹ̀ pé Ọmọ-ọba Abiola Olojo-Kosoko sì ni ẹni tí a ti yàn gẹ́gẹ́ bí ọlọ́jà ti ìlú Èkó títí di ìgbà tí ilé-ẹjọ́ yóò ṣe ìdájọ́ ìkẹyìn lórí ẹjọ́ náà. Adájọ́ Oresanya tún pàṣẹ pé kí wọ́n gbé ìgbésẹ̀ kíákíá lórí ọ̀rọ̀ náà láti lè mú kí ìgbẹ́jọ́ náà yá. Ilé-ẹjọ́ wá sún ẹjọ́ náà sí ọjọ́ 6 oṣù kẹwàá ọdún 2026 fún ìgbẹ́jọ́ rẹ̀ ní kíkún. Ní báyìí, ohun tó kàn fáwọn akẹ́kọ̀ọ́ oríire tó bọ́ lọ́wọ́ ajínigbé ni ìtọ́jú ọpọlọ tó péye. Bí bẹ́ẹ̀ kọ́, ìrírí burúkú náà yóò nípa lórí wọn títí láé. Rhoda Abiola ló gba àwọn òbí wọn nímọ̀ràn bẹ́ẹ̀. Onímọ̀ nípa èrò ọkàn ẹ̀dá kan, Rhoda Abiola ti ṣàlàyé ohun tó kàn fáwọn akẹ́kọ̀ọ́ ìjọba ìbílẹ̀ Oríire nípìnlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbòmìnira lọ́wọ́ àwọn ajínigbé. Abiola sọ pé tí àwọn òbí àti àwùjọ bá kọ̀ láti ṣe àwọn nǹkan náà fáwọn akẹ́kọ̀ọ́ yìí, ìrírí tí wọ́n ti ní nínú igbó yóò ní ipa tó burú lórí wọn títí ayé. Nígbà tó ń bá BBC Yorùbá sọ̀rọ̀, arábìnrin Abiola sọ pé àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́ tó ṣẹ̀ṣẹ̀ gbòmìnira lọ́wọ́ ajínigbé ní iṣẹ́ tó pọ̀ láti ṣe nítorí ìrírí tí wọ́n ní nínú igbó ti ṣàkóbá fún ìlera ọpọlọ wọn. Ìyà ti jẹ wọ́n, ebi ti pa wọ́n, ara ti ni wọ́n, wọ́n ti wà lábẹ́ nǹkan tí kò bá wọn lára mu. Àwọn ìrírí yìí ti máa jẹ́ kí wọ́n ní èrò tuntun lórí bí ilé ayé ṣe rí. Ní ọ̀pọ̀ ìgbà tí àwọn ọmọdé bá ní irú ìrírí tó bani lẹ́rù bí eléyìí, bíi tàwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀lẹ̀ àti yàwọ̀tà, ó máa ń wà lórí wọn títí ayé ni. Arábìnrin Abiola ṣàlàyé wípé ọmọdé nílò ààbò láti lè gbàgbọ́ pé kò sí ewu fóun nínú ayé. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọmọdé nílò kí wọ́n fi ìfẹ́ hàn sí láti lè gbàgbọ́ pé ìfẹ́ wà. Àmọ́ Abiola ṣàlàyé pé irú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ yóò máa rí ilé ayé báyìí gẹ́gẹ́ bí ibi tí kò sí ààbò. Onímọ̀ nípa èrò ọkàn ẹ̀dá náà tún sọ pé àwọn ọmọ oríire tí wọ́n jí gbé yóò máa rí ilé ayé báyìí gẹ́gẹ́ bí ibi tó kún fún ewu torí ìrírí tí wọ́n ti ní nínú igbó. Àwọn akẹ́kọ̀ọ́ yìí nílò ìrànwọ́ àwọn ẹbí wọn lásìkò yìí. Ó yẹ kí wọ́n pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa èrò inú ọkàn ẹ̀dá láti bá àwọn ọmọ náà sọ̀rọ̀, kí wọ́n sì sọ fún wọn pé ayé yìí ṣì dára àti pé ewu kò lè wú wọn mọ́. Tí wọ́n bá ti gba ìdánilẹ́kọ̀ọ́ àti ìrànwọ́ yìí tán, ní èrò wọn lórí ìrírí tí wọ́n ní nínú igbó yóò yàtọ̀. Àwọn òbí wọn ní láti jẹ́ kí wọ́n mọ̀ pé tibitire ni a dá ilé ayé. Ẹni tó bá gba ire lónìí kò túmọ̀ sí pé kò lè gba ibi ní ọjọ́ mìíràn. Ó tiẹ̀ yẹ kí wọ́n máa dúpẹ́ wípé ẹ̀mí wọn kò bá ìṣẹ̀lẹ̀ náà lọ torí ọ̀pọ̀ nínú wọn ló ti kú. Onímọ̀ nípa èrò ẹ̀dá tún ṣàlàyé wípé àwọn òbí wọn ní láti gbé àwọn ọmọ náà lọ fún ìtọ́jú ara àti ọkàn wọn náà pẹ̀lú. Irúfẹ́ ìtọ́jú yìí làwọn olóyìnbó máa ń pè ní therapy. Ó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn àgbàlagbà tó bọ́ lọ́wọ́ ajínigbé nílò ìgbà díẹ̀ tí ara wọn yóò fi yá dáadáa. Abiola sọ pé àwọn àgbàlagbà tí wọ́n jí gbé náà nílò ìtọ́jú therapy kí ara wọn lè yá dáadáa. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ó rọrùn fáwọn àgbàlagbà láti tètè gbé ìṣẹ̀lẹ̀ náà kúrò lára torí wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí nínú ayé. Arábìnrin Rachel Fọláwí Àlàmú tó ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ lákàtà agbésùnmọ̀mí pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire nípìnlẹ̀ Ọ̀yọ́ ti sọ pé àwọn agbésùnmọ̀mí na àwọn ọmọ wẹ́wẹ́ tó wà láàrin wọn lásìkò tí wọ́n wà ní ìgbèkùn. Gẹ́gẹ́ bí obìnrin náà ṣe sọ, àwọn agbésùnmọ̀mí ọ̀hún kò fẹ́ràn ariwo, àmọ́ àwọn ọmọdé náà máa ń pariwo ló jẹ́ kí wọ́n máa nà wọ́n. Ó ní lọ́pọ̀ ìgbà làwọn agbésùnmọ̀mí ọ̀hún máa ń fi aṣọ di ẹnu àwọn ọmọdé náà kí wọ́n má bàa pariwo. Ó ní fún èmi o, wọn kò nà mí, àmọ́ wọ́n na àwọn kan nínú àwọn ọmọdé tó wà nínú wọn. Àwọn méjì tó kéré jù nínú wọn
Wàlíyá àti Salam àwọn ni wọ́n jẹ ìyà tó pọ̀ jù. Wọ́n máa bo ẹnu wọn, wọ́n fi aṣọ dì wọ́n lẹ́nu, wọ́n sì máa ń nà wọ́n dáadáa. Àwọn ọkùnrin tó wà nínú wa ní tí wọ́n burú jù. Wọ́n fi aṣọ bojú wọn, fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí wọn lọ́wọ́, wọ́n sì máa ń dè wọ́n mọ́lẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi páńpẹ́ òfin mú adẹ́rìn-pòṣónú lórí ayélujára Odogwu of Asaba lórí ẹ̀sùn fífipá bá ọ̀dọ́bìnrin tó padà lọ gbẹ̀mí ara rẹ̀ lò pọ̀ látàrí ọgbẹ́ ọkàn ìṣẹ̀lẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti mú gbajúgbajà adẹ́rìn-pòṣónú lórí ayélujára Ifeanyi Ogbonna tí ọ̀pọ̀ mọ̀ sí Odogwu of Asaba lẹ́yìn ẹ̀sùn pé ó fipá bá ọ̀dọ́bìnrin ọmọ 20 ọdún lò pọ̀. Wọ́n tún sọ pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ọ̀dọ́bìnrin náà kú lẹ́yìn tí wọ́n ní ó gbé májèlé jẹ. Iléeṣẹ́ ọlọ́pàá náà kéde mímú arákùnrin náà nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ SP Bright Dafe fi síta ní ọjọ́rú. Ó sọ pé wọ́n mú afurasí náà lẹ́yìn tí ọ̀rọ̀ náà dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe sọ, obìnrin náà lọ sí ìlú Asaba ní ọjọ́ 1 oṣù kẹfà ọdún 2026 lẹ́yìn tí Ogbonna pè wá fún ohun tí ó pè ní ètò ìdánilẹ́kọ̀ọ́ nípa ṣíṣe eré adẹ́rìn-pòṣónú lórí ayélujára, ètò tí ó ti ń polówó lórí àwọn ojú òpó ayélujára rẹ̀. Ọlọ́pàá sọ pé nígbà tí obìnrin náà dé Asaba, afurasí náà mú lọ sí ilé ìtura kan níbi tí wọ́n ti fi ẹ̀sùn kàn pé ó fipá bá ọmọ náà lò pọ̀ tí ó sì tún ṣe ìkà sí i nípa jíjẹ níyà. SP Bright Dafe tún sọ pé lẹ́yìn tí obìnrin náà padà sí ilé, ó hàn gbangba pé ìṣẹ̀lẹ̀ náà ti ní ipa tó lágbára nínú ọkàn rẹ̀. Ó sì sọ ohun tó ṣẹlẹ̀ fún àwọn òbí rẹ̀. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe ṣàlàyé, kí obìnrin náà tó kú, ó ká fídíò kan sílẹ̀ nínú èyí tí ó ti ṣàlàyé ohun tí wọ́n ṣe sí àti ìbànújẹ́ ọkàn tó ní lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n sọ pé lẹ́yìn náà ó gbé májèlé jẹ, ó sì kú, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣe gbogbo ìgbìyànjú láti dóòlà ẹ̀mí rẹ̀. Lẹ́yìn tí ẹjọ́ náà dé ọ̀dọ̀ ọlọ́pàá, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Delta Yẹmi Oyeniyi pàṣẹ fún ẹ̀ka Area Command ní Efurun láti bẹ̀rẹ̀ ìwádìí lẹ́sẹ̀kẹsẹ̀. Ọlọ́pàá sọ pé ìwádìí náà ló yọrí sí mímú Ogbonna. Ìdáfẹ́ sọ pé ní ìbẹ̀rẹ̀ ìwádìí, afurasí náà ti sọ àwọn ohun tó lè ran àwọn ọlọ́pàá lọ́wọ́, ṣùgbọ́n ìwádìí sì ń lọ láti mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ náà. Kọmíṣánná ọlọ́pàá náà fi dá ìdílé olóògbé àti gbogbo aráàlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò ṣe ìwádìí tó péye lórí ọ̀rọ̀ náà. Ó tún ṣèlérí pé kò ní sí apá kankan nínú àwọn ẹ̀sùn náà tí wọn ò fojú fò, àti pé bí ìwádìí bá fi hàn pé ó jẹ̀bi, a ó gbé ìgbésẹ̀ òfin tó yẹ gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Ọlọ́pàá wá rọ gbogbo aráàlú pé kí wọ́n jẹ́ kí àwọn olùṣèwádìí parí iṣẹ́ wọn, kí wọ́n sì yàgò fún ohunkóhun tó lè dá ìwádìí tó ń lọ dúró. Ní báyìí, ìwádìí lórí ọ̀rọ̀ náà sì ń tẹ̀síwájú. Ìjọba àpapọ̀ ti kéde pé àwọn ọmọ Nàìjíríà mìíràn tó wá sí South Africa ti balẹ̀ sí pápákọ̀ òfurufú Murtala Muhammed ní ìpínlẹ̀ Èkó. Àwọn ọmọ Nàìjíríà tí wọ́n lé lọ́ọ̀dúnrún 300 tó ń gbé lórílẹ̀‐èdè South Africa ti balẹ̀ sí pápákọ̀ òfurufú Murtala Muhammed tó wà nípìnlẹ̀ Èkó lẹ́yìn ìfẹ̀hónúhàn àwọn aráàlú láti lé gbogbo àwọn àjòjì padà sí ibi tí wọ́n ti wá. Látìgbà tí ìkọlù àti ìfẹ̀hónúhàn ọ̀hún ti bẹ̀rẹ̀ ní ìjọba Nàìjíríà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti kó àwọn ọmọ Nàìjíríà tó wá sí orílẹ̀-èdè náà padà sílé láti dènà ìjàmbá tó ṣeéṣe kó kọlù wọ́n. Ṣáájú ní agbẹnusọ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Kime Bienfa ti jẹ́ kó di mímọ̀ pé àwọn èèyàn 308 ti wà nínú ọkọ̀ bàálù láti aago 6:30 àárọ̀ ọjọ́rú ọjọ́ 15 oṣù keje. Ó ní aago 11:30 ni wọn yóò balẹ̀ sí pápákọ̀ òfurufú Murtala Muhammed tó wà ní ìpínlẹ̀ Èkó. Òṣìṣẹ́ bàálù 3 àti àwọn èrò 75 ni wọ́n wà nínú bàálù náà. Iléeṣẹ́ náà sọ pé àwọn wọ̀nyí ni wọ́n wà ní ìpele tó kẹ́yìn àti pé ìpele 5 ni àwọn tí ìjọba ṣe ìrànwọ́ láti kó padà náà. Agbẹnusọ àwọn ọmọ Nàìjíríà tó ń gbé lórílẹ̀‐èdè South Africa Akíndélé Olúnlọ́yọ̀ sọ fún BBC lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí pé àwọn ọmọ Nàìjíríà tó lé lọ́gọ́rùn-ún kan ni wọ́n ṣì wà nílẹ̀ náà láti padà sí ilé wọn. A sì ní àwọn tó pọ̀ nílẹ̀ tó ti ń wù láti padà sílé lórí ìbẹ̀rùbojo ìkọlù tó ń wáyé lórílẹ̀‐èdè South Africa. Ọ̀pọ̀ àwọn èèyàn
tó fi mọ́ àwọn ọmọdé ni wọ́n ti wà níta gbangba tí wọ́n ń sùn sí ní pápákọ̀ òfurufú Pretoria níbi tí nǹkan kò ti rọrùn fún wọn pàápàá lásìkò òtútù yìí. Ẹgbẹ́ náà wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba Nàìjíríà àti àwọn ìjọba ìpínlẹ̀ tó fi mọ́ àwọn ẹlẹ́yinjú àánú ọmọ Nàìjíríà láti dìde ìrànlọ́wọ́ pàjáwìrì fún wọn. Iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà nílẹ̀ South Africa jẹ́ kó di mímọ̀ pé àwọn tó lé ní 1000 kan ni wọ́n ti forúkọ sílẹ̀ láti kúrò níbẹ̀, ìyẹn ní kété tí ètò kíkó àwọn èèyàn kúrò ní inú oṣù kẹfà ti bẹ̀rẹ̀. Ọ̀pọ̀ orílẹ̀-èdè tó fi mọ́ Ghana, Nàìjíríà, Uganda àti Kenya ni wọ́n ti bẹ̀rẹ̀ sí kó àwọn èèyàn wọn kúrò ní kété tí ìkọlù ìfẹ̀hónúhàn náà ti bẹ̀rẹ̀. Àwọn olùfẹ̀hónúhàn náà ń sọ pé ìjọba àwọn gbọ́dọ̀ ṣàbójútó gbogbo ẹnubodè lórí bí wọ́n ṣe ń lé àwọn àjòjì kúrò pẹ̀lú bí wọ́n ṣe fẹ̀sùn kan àwọn àjòjì pé wọ́n lọ́wọ́ nínú àìríṣẹ́ṣe àti ìwà ọ̀daràn tó pọ̀ lórílẹ̀‐èdè wọn. Wọ́n dúnkòokò pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni àwọn yóò máa jáde láti fẹ̀hónúhàn títí di ìgbà tí gbogbo àjèjì yóò fi kúrò pátápátá. Ìfẹ̀hónúhàn yìí di aáwọ̀ láàrin ìjọba South Africa àti àwọn ìjọba ilẹ̀ Áfíríkà kan. Lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé àwọn àjòjì láti orílẹ̀-èdè mìíràn ni àwọn olùfẹ̀hónúhàn South Africa ń ṣe ìkọlù sí, bó tilẹ̀ jẹ́ pé ìjọba ilẹ̀ náà sọ pé kò rí bẹ́ẹ̀. Ìròyìn àwọn èèyàn tí wọ́n pa lórí rògbòdìyàn yìí wà níta, ṣùgbọ́n àwọn alákòóso South Africa sọ pé ìròyìn ẹlẹ́jẹ̀ lásán ni, bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn sì ń pè fún ìwádìí ìjìnlẹ̀ tí kò lọ́wọ́ òṣèlú tàbí ìjọba nínú. Ṣùgbọ́n ṣá, ìfẹ̀hónúhàn ọ̀hún so èso rere gẹ́gẹ́ bí ìjọba South Africa ṣe kéde pé àwọn àjòjì tó lé lẹ́gbẹ̀rún 43 ni wọ́n ti kó padà síbi tí wọ́n ti wá látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ètò náà lọ́sẹ̀ 5 sẹ́yìn. Mínísítà fọ́rọ̀ ètò ìdájọ́ àti ìdàgbàsókè ìwé òfin Murtala Muhammed sọ pé ìgbésẹ̀ dídá àwọn àjòjì náà padà sílẹ̀ wọn ti jẹ́ kí àwọn ṣàwárí gbogbo àwọn tí iléeṣẹ́ ọlọ́pàá ti ń wá tipẹ́ lórí ẹ̀sùn ìwà ọ̀daràn. Ṣùgbọ́n síbẹ̀, ìjọba Nàìjíríà ti ṣèlérí láti dìde ìrànlọ́wọ́ fún gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé náà nípa kíkó wọn padà sílé láyọ̀ àti àlàáfíà tí wọn yóò sì padà sí àárín àwùjọ gẹ́gẹ́ bó ti yẹ. Àjọ tó ń rí sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ Nàìjíríà NEMA ti wá fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ àti iléeṣẹ́ tọ́rọ̀ náà kàn láti rí i pé gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé yìí ni wọ́n rí ìrànlọ́wọ́ tó yẹ gbà kó tó di pé wọ́n padà sọ́dọ̀ mọ̀lẹ́bí wọn. Lára àwọn ìrànwọ́ tí àjọ NEMA ń ṣe ni fífi ọkọ̀ gbé àwọn èèyàn padà sí ìpínlẹ̀ wọn àti bí àwọn òṣìṣẹ́ elétò ààbò yóò ṣe tẹ̀lé wọn fún ààbò tó péye láti pápákọ̀ òfurufú. Bákan náà, ìjọba Nàìjíríà tún sọ pé kí gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé yìí fi orúkọ sílẹ̀ fún iṣẹ́ tó wù wọ́n láti ṣe tàbí dúkìá tí wọ́n fi sílẹ̀ níbi tí ogun ti lé wọn kúrò, pẹ̀lú bí wọ́n ṣe ṣèlérí ìrànwọ́ láti ọ̀dọ̀ ìjọba South Africa. Adeleke, alákòóso iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ọmọ Nàìjíríà lórílẹ̀‐èdè South Africa, Alexander Ajayi, ti sọ lórí amóhùnmáwòrán pé ìjọba ilẹ̀ náà ti bẹ̀rẹ̀ gbogbo ètò àkọsílẹ̀ okòòwò àti dúkìá tí àwọn ọmọ Nàìjíríà fi sílẹ̀ lórílẹ̀‐èdè àwọn. Nígbà tí àwọn náà ń sọ̀rọ̀, ìjọba South Africa ti sọ fún gbogbo èèyàn tí okòòwò wọn ní ìpalára lórí rògbòdìyàn ìfẹ̀hónúhàn lórí àwọn olùgbé tí kò ní àkọsílẹ̀ láti fi tó iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ìdásílẹ̀ okòòwò Department of Trade, Industry and Competition létí. Bákan náà ni wọ́n tún sọ pé kí gbogbo àwọn tí ìkọlù náà kàn nínú rògbòdìyàn àwọn tó ń gbé lórílẹ̀‐èdè wọn lọ́nà àìsọ́ fi tó àjọ náà létí fún àkọsílẹ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀‐èdè Nàìjíríà ti fún ìgbìmọ̀ tó ń rí sọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ní gbèdéke ọ̀sẹ̀ 2 láti ṣe ìwádìí kíkún lórí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ṣèkọlù sí lórílẹ̀‐èdè South Africa, tí wọ́n sì tún sọ ìgbésẹ̀ tí ìjọba náà gbọ́dọ̀ gbé lẹ́yìn ìwádìí. Ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí àwọn aṣòfin jíròrò láti fìdí àwọn iléeṣẹ́ South Africa ní Nàìjíríà múlẹ̀ lábẹ́ òfin àti láti fi okòòwò wọn ṣe ìrànwọ́ fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n pàdánù dúkìá àti okòòwò wọn lórí ìkọlù tó ṣẹlẹ̀ níbi ìfẹ̀hónúhàn tó wáyé. Àwọn aṣòfin kọ àbá náà. Igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin Barau Jibrin tó ṣagbátẹrù ìjókòó náà rọ àwọn aṣòfin láti dúró de àbájáde ìwádìí kó tó di pé wọ́n gbé ìgbésẹ̀ kankan. Ẹ jẹ́ kí ìgbìmọ̀ tó ń rí sọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ṣe ìwádìí wọn náà. Nàìjíríà ló ń léwájú ilẹ̀ Áfíríkà. A ní láti jẹ́ aṣáájú rere. Nígbà tí a bá rí òkodoro tí à ń fẹ́ gbà, a lè gbé ìgbésẹ̀. Bí ìwádìí náà kò bá sì tẹ́ wa lọ́rùn, ìgbà náà la ṣẹ̀ṣẹ̀ máa tẹ̀lé ohun tí ẹ sọ. Àbá 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin fẹnu kò sí, èyí tó ní ṣe pẹ̀lú bí ìjọba Nàìjíríà ṣe ń béèrè fún
àkọsílẹ̀ àrídájú wípé ìjọba South Africa yóò ṣàbójútó ètò ààbò àwọn ọmọ Nàìjíríà tí wọ́n sì gbọ́dọ̀ fi ojú àwọn tó ṣe ìkọlù wíná òfin. Wọ́n tún sọ pé iléeṣẹ́ ilẹ̀ òkèèrè, iléeṣẹ́ NICOM nílẹ̀ South Africa gbọ́dọ̀ ṣe àkọsílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó la ikú, ìfarapa, ìyọnípò, fífi èèyàn sí àtìmọ́lé lọ́nà àìtọ́ àti pípàdánù okòòwò lọ lójúnà láti fún oníkálukú ní ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin. Tí a bá jà tí a sì gbé ìgbésẹ̀, a lè ṣẹ́gun. Ẹgbẹ́ àwọn oníṣẹ́ ọwọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ìdùnnú wọn hàn lórí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n pè fún ìgbésẹ̀ gbogbo ènìyàn lòdì sí àìsí ààbò. Ẹgbẹ́ àwọn oníṣẹ́ ọwọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi ìdùnnú wọn hàn sí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire. Wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àṣeyọrí tí a rí gbà látàrí ìtẹ̀síwájú ìfọwọ́sowọ́pọ̀ láti ọ̀dọ̀ àwọn aráàlú. Ní àkókò kan náà, wọ́n ṣàfihàn ìbànújẹ́ wọn lórí àwọn olùkọ́ àti àwọn òṣìṣẹ́ ààbò tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ náà. Nínú àtẹ̀jáde kan tí alága ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Kọ́mírèdì Ògúndélé Ayọ̀délé fọwọ́ sí, ẹgbẹ́ náà sọ pé àwọn dúró ti àwọn tí ìṣẹ̀lẹ̀ náà kàn àti àwọn ẹbí wọn. Wọ́n sì ṣàlàyé pé ìtúsílẹ̀ náà wáyé lẹ́yìn tí àwọn olùfaragbá náà lò ju 50 ọjọ́ lọ ní ọwọ́ àwọn ajínigbé. Àtẹ̀jáde náà sọ pé ìtúsílẹ̀ àlàáfíà àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ lẹ́yìn ìrírí ìnira àti ìyà tó ju 50 ọjọ́ lọ nínú igbó lọ́wọ́ àwọn ajínigbé yẹ kí a ṣe ayẹyẹ rẹ̀ gẹ́gẹ́ bí àṣeyọrí tí ìfọ̀kànbalẹ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú mú wá. Bí wọ́n ṣe ń kí àwọn tí wọ́n dóòlà padà, ẹgbẹ́ àwọn oníṣẹ́ ọwọ́ tún rọ ìjọba àpapọ̀ pé kí wọ́n má ṣe gbàgbé àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn lákòókò ìgbésẹ̀ ìtúsílẹ̀ náà. Wọ́n ní bí a ṣe ń kí àwọn tó padà, à ń béèrè pé kí ìjọba Nàìjíríà má ṣe fojú fo ẹ̀jẹ̀ àwọn tí wọ́n kú. Àwọn òṣìṣẹ́ àti gbogbo aráàlú kò gbọ́dọ̀ gbàgbé àwọn ẹbí àwọn olùkọ́ akíkanjú tí wọ́n pàdánù ẹ̀mí wọn ní àkókò ìṣẹ̀lẹ̀ yìí. Ẹgbẹ́ náà tún fi ìtùnú ránṣẹ́ sí àwọn ẹbí àwọn olùkọ́ tí wọ́n kú àti sí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ wọn. Wọ́n ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ ààbò kan náà pàdánù ẹ̀mí wọn lákòókò tí wọ́n ń ṣiṣẹ́ láti gba àwọn olùfaragbá náà sílẹ̀. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ṣe sọ, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Oríire fi hàn pé ìfọwọ́sowọ́pọ̀ àti ìtẹ̀síwájú àwọn aráàlú ní agbára púpọ̀. Wọ́n ní ẹ̀kọ́ pàtàkì láti inú ohun tó ṣẹlẹ̀ ní Oríire ni pé tí a bá jà, ó ṣeé ṣe ká ṣẹ́gun, ṣùgbọ́n tí a kò bá jà tá a káwọ́ gbéra, a ti pàdánù pátápátá. Ẹgbẹ́ náà tún sọ pé ìtúsílẹ̀ àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí kò wáyé nítorí ìfẹ́ rere àwọn olóṣèlú, ṣùgbọ́n ó wáyé nítorí pé àwọn aráàlú, àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn ẹgbẹ́ àwùjọ fi agbára ìfọ̀rọ̀wérọ̀ àti àìdákẹ́ mú kí ìjọba gbé ìgbésẹ̀ pẹ̀lú ìfẹ̀hónúhàn àlàáfíà ní òpópónà àti ìpolongo lórí ayélujára. Wọ́n fi ẹ̀sùn kàn pé àìsí ààbò tó wà ní Nàìjíríà jẹ́ àbájáde àìlera ètò òṣèlú àti ọrọ̀ ajé orílẹ̀-èdè. Wọ́n sọ pé àwọn tó wà nípò àkóso ti kùnà láti dáàbò bo àwọn aráàlú. Wọ́n ní ìkùnà àti àìlera àwọn alákòóso láti dojúkọ àwọn ìṣòro tó ń yọ ìgbésí ayé àwọn aráàlú lẹ́nu ní à ń rí lójoojúmọ́. Wọ́n tún fi kún pé nígbà tí àwọn èèyàn wa ń gbé nínú ìbẹ̀rù lójoojúmọ́, àwọn olóṣèlú sì ń lo àjálù yìí gẹ́gẹ́ bí ọ̀nà láti fa àkíyèsí sí ara wọn tí wọ́n sì sọ di ọ̀nà ìpolongo ìbò wọn. Ẹgbẹ́ náà pè fún ohun tí wọ́n pè ní ìjọba àwọn aráàlú. Wọ́n ní irú ìjọba bẹ́ẹ̀ gbọ́dọ̀ fi ọ̀rọ̀ ààbò, ìpèsè iṣẹ́, iná mọ̀nàmọ́ná, ọ̀nà àti ìtọ́jú àwùjọ sí ipò àkọ́kọ́. Wọ́n tún sọ pé a kò lè máa gbé bí ẹni pé a jẹ́ ẹlẹ́wọ̀n nínú orílẹ̀-èdè wa nítorí àwọn àìní ìmọ̀lára àwọn alákòóso ní gbogbo ìpele ìjọba. Ní àfikún, wọ́n rọ ìjọba àpapọ̀ pé kí wọ́n túbọ̀ fi agbára sí ìtúsílẹ̀ àwọn ènìyàn míì tí àwọn ajínigbé ti jí gbé ní àwọn orílẹ̀-èdè títí kan ọ̀pọ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n sọ pé wọ́n jí gbé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 láti àwọn ilé ẹ̀kọ́ mẹ́ta ní Musa ní ìpínlẹ̀ Borno. Ẹgbẹ́ náà tún béèrè pé kí wọ́n mú àwọn ajínigbé àti gbogbo àwọn tí wọ́n ṣèrànwọ́ fún wọn láti kojú òfin. Bákan náà, wọ́n pe Nigeria Labour Congress NLC, Trade Union Congress TUC, àwọn ẹgbẹ́ ọ̀dọ́, àwọn ẹgbẹ́ àdúgbò, àwọn ẹgbẹ́ olùkọ́ àti àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ láti ṣètò ìfẹ̀hónúhàn àlàáfíà lòdì sí àìsí ààbò ní orílẹ̀-èdè. Àtẹ̀jáde náà parí pé ìfarapa ẹnìkan jẹ́ ìfarapa gbogbo wa. Àwọn òṣìṣẹ́ gbọ́dọ̀ fìmọ̀ ṣọ̀kan kí wọ́n kó ara wọn jọ kí wọ́n ṣiṣẹ́ pọ̀ láti dáàbò bò wá padà. Ẹgbẹ́ Take It Back Movement kóró ojú sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Kaduna pẹ̀lú bí àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ náà ní ọjọ́ àjíǹde ṣe ti lò ó lé ní 100 ọjọ́ nígbèkùn. Ẹgbẹ́ Take It Back Movement
ti ṣàfihàn àìdùnnú rẹ̀ nípa bí àwọn olùjọ́sìn 37 tí wọ́n jí gbé ní ọjọ́ àjíǹde ní agbègbè Àríkò ní ìjọba ìbílẹ̀ Kachia ní ìpínlẹ̀ Kaduna ṣe wà lọ́wọ́ àwọn ajínigbé. Ẹgbẹ́ náà fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Kaduna pé wọ́n ti fi àwọn olùfaragbá náà sílẹ̀ fún ó lé ní 100 ọjọ́ lọ láì gbà wọ́n sílẹ̀. Nínú àtẹ̀jáde kan tí ẹgbẹ́ náà fi léde ní Ọjọ́bọ̀ ọjọ́ 16 oṣù keje ọdún 2026 tí alákòóso orílẹ̀-èdè rẹ̀ Jùwọ́n Sànyáolú fọwọ́ sí, ẹgbẹ́ náà ṣàpèjúwe bí àwọn olùjọ́sìn náà ṣe ti pẹ́ ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtìjú fún gbogbo orílẹ̀-èdè. TIB sọ pé ìdákẹ́jẹ́ àti àìgbégbésẹ̀ àwọn aláṣẹ sí ọ̀rọ̀ náà fi hàn pé wọ́n kùnà láti mú ojúṣe wọn ṣẹ lábẹ́ òfin láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà sì sọ, àwọn olùjọ́sìn náà ti lo ọjọ́ 72 ní ọwọ́ àwọn ajínigbé lẹ́yìn tí wọ́n jí wọn gbé nínú ìkọlù tó ṣẹlẹ̀ ní ọjọ́ 5 oṣù kẹrin ọdún 2026 ní abúlé Àríkò. Wọ́n sọ pé nínú ìkọlù náà àwọn ọ̀daràn náà pa èèyàn 5 tí ọ̀pọ̀ sì farapa. Wọ́n jí aráàlú 37 gbé pẹ̀lú àwọn obìnrin, àwọn ọmọ, àwọn àgbàlagbà, afọ́jú àti àwọn aláìsàn. Sànyáolú sọ pé bí àwọn olùjọ́sìn wọ̀nyí ṣe tún wà ní ọwọ́ àwọn ajínigbé jẹ́ ìtìjú fún gbogbo orílẹ̀-èdè. Gbogbo ọjọ́ tí wọ́n bá tún lò ní ọwọ́ àwọn ajínigbé jẹ́ ìrántí pé ìjọba ti kùnà láti dáàbò bo àwọn aráàlú rẹ̀. Ẹgbẹ́ TIB tún fi ẹ̀sùn kàn pé àwọn olùfaragbá náà ti ń gbé lábẹ́ ipò tí kò bá ìlera ènìyàn mu. Wọ́n sọ pé wọ́n ti ń wọ aṣọ kan náà fún ó lé ní 100 ọjọ́ lọ, wọ́n sì ń sùn lórí ilẹ̀ láì ní ibòji tàbí ààbò. Ẹgbẹ́ náà fi kún pé àwọn olùfaragbá náà ti farada ebi, àìsàn, ìyà látàrí kòkòrò àti ojú ọjọ́ tó le gan. Wọ́n sọ pé irú ipò bẹ́ẹ̀ yẹ kí ó jí gbogbo ìjọba tó ní ojúṣe lójú oorun. Gẹ́gẹ́ bí TIB ṣe sọ, àwọn tí wọ́n jí gbé náà ti rí ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tí kò ṣeé ṣàlàyé nígbà tí wọ́n ṣì wà lọ́wọ́ àwọn ajínigbé. Ẹgbẹ́ náà tún sọ pé òun ṣàníyàn lórí ìròyìn pé àwọn ajínigbé náà sì ń béèrè owó ìtúsílẹ̀ tó tó bílíọ̀nù kan náírà àti alùpùpù 35 35, ohun tí wọ́n ní kò ṣeé ṣe fún àwọn ẹbí àwọn olùfaragbá láti pèsè. TIB tún tọ́ka sí ẹ̀sùn tí àwọn olórí àdúgbò fi kàn pé kò sí ìsapá tó lágbára tàbí ìṣọ̀kan láti ọ̀dọ̀ àwọn ẹ̀ka ààbò láti gba àwọn olùfaragbá náà sílẹ̀. Wọ́n ní ìmọ̀lára pé ìjọba ti fi àwọn àdúgbò náà sílẹ̀, èyí tí ó mú kí ìbànújẹ́ àwọn aráàlú nípa àìsí ààbò máa pọ̀ sí i. Ẹgbẹ́ náà tún sọ pé wọ́n ti gbọ́ ẹ̀sùn pé àwọn aráàlú tí wọ́n bá sọ̀rọ̀ ní gbangba nípa ìṣòro àwọn tí wọ́n jí gbé náà máa ń dojúkọ ìbẹ̀rù tàbí ìhàlẹ̀ dípò kí wọ́n rí àtìlẹ́yìn. TIB sọ pé irú àyíká ìbẹ̀rù àti ìdákẹ́jẹ́ bẹ́ẹ̀ ń fún àwọn ọ̀daràn ní agbára sí i, kì í sì jẹ́ kí àwọn olùfaragbá àti àwọn ẹbí wọn rí àtìlẹ́yìn tí wọ́n tọ́ sí. Sànyáolú tún sọ pé ojúṣe àkọ́kọ́ ìjọba ni láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú. Ìjọba tó kùnà láti gba àwọn aráàlú rẹ̀ sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn ọ̀daràn fún ó lé ní 100 ọjọ́ kò lè sọ pé òun mú ojúṣe rẹ̀ ṣẹ gẹ́gẹ́ bí òfin ṣe pàṣẹ. Ẹgbẹ́ náà ṣàlàyé pé ó ti rẹ ọ̀pọ̀ ọmọ Nàìjíríà láti máa gbọ́ ìlérí láti ọ̀dọ̀ ìjọba láìsí ìgbésẹ̀ gidi nígbà tí àwọn aláìṣẹ̀ sì wà lọ́wọ́ àwọn ajínigbé. TIB béèrè pé kí wọ́n lo gbogbo agbára ààbò àti ìmọ̀ ìpamọ́ tí ó yẹ láti gba àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé náà sílẹ̀ láìsí àdéhùn kankan. Ẹgbẹ́ náà tún ké sí ìjọba láti máa fún àwọn aráàlú ní ìròyìn léraléra nípa ìsapá ìtúsílẹ̀ náà kí wọ́n sì pèsè ìrànlọ́wọ́ tó péye fún àwọn ẹbí tí ìṣẹ̀lẹ̀ náà kàn. Wọ́n tún béèrè fún àtúnṣe pátápátá sí ètò ààbò orílẹ̀-èdè láti dojúkọ àìsí ààbò tó ń pọ̀ sí. Ẹgbẹ́ náà sọ pé àwọn dúró ti àwọn ẹbí àwọn tí wọ́n jí gbé, àwọn ará ìlú Àríkò àti gbogbo àwọn àdúgbò Kútúmi. Wọ́n tẹnumọ́ pé ìrora tí wọ́n ń là kọjá jẹ́ àfihàn ìṣòro àìsí ààbò tí gbogbo ọmọ Nàìjíríà ń kojú. Sànyáolú parí ọ̀rọ̀ rẹ̀ pé Nàìjíríà ò gbọdọ̀ tẹ̀síwájú pẹ̀lú àìsí ààbò tó wọ́pọ̀ yìí. Àkókò fún àwáwí ti kọjá, àkókò fún ìgbésẹ̀ tó lágbára ló kù báyìí. Kelly, gbajúgbajà olórin R&B, ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Donald Trump láti bá dín ẹ̀wọ̀n ọdún 31 tí wọ́n fi sí kù. Olórin R&B R. Kelly ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump pé kí ó dín ẹ̀wọ̀n ọdún 31 tí ilé ẹjọ́ fi sí kù. Wọ́n dá a lẹ́bi àwọn ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìdarí ẹgbẹ́ ọ̀daràn
títa ènìyàn fún ìbálòpọ̀ àti àwọn ẹ̀sùn tó jọmọ́ ìfipá bá àwọn ọmọ kéékèèké lò pọ̀. Ìwé ìròyìn The Guardian ló sọ èyí ní Ọjọ́bọ̀. Gẹ́gẹ́ bí àwọn ìwé ilé ẹjọ́ tí ọ́fíìsì agbẹjọ́rò tó ń bójútó ọ̀rọ̀ ìdáríjìn ṣe fi síta ní ọ̀sẹ̀ yìí, R. Kelly, ẹni tí orúkọ àpèjà rẹ̀ ń jẹ́ Robert Sylvester Kelly, ti fi ẹ̀bẹ̀ ìdáríjìn ránṣẹ́ sí ẹ̀ka ìdájọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà. Gẹ́gẹ́ bí ìwé náà ṣe fi hàn, ìbéèrè náà sì ń dúró de ìpinnu. Kì í ṣe pé ó ń béèrè fún ìdáríjìn pátápátá, bí kò ṣe pé kí wọ́n dín ẹ̀wọ̀n rẹ̀ kù. R. Kelly, ẹni ọdún 61, ní ilé ẹjọ́ dá lẹ́bi ní ọdún 2021 lórí ẹ̀sùn ìdarí ẹgbẹ́ ọ̀daràn. Àwọn agbẹjọ́rò ìjọba sọ pé ó darí ẹgbẹ́ kan tí ó máa ń mú àwọn obìnrin àti àwọn ọmọbìnrin tí kò tí ì dàgbà wọlé fún àwọn iṣẹ́ ìbálòpọ̀ tí kò bófin mu àti ṣíṣe fíìmù oníhòòhò. Nígbà náà, ilé ẹjọ́ fi sí ẹ̀wọ̀n 30 ọdún. Lẹ́yìn náà, ní ọdún 2022, ilé ẹjọ́ tún dá lẹ́bi nínú ẹjọ́ mìíràn lórí ẹ̀sùn 3 tó ní ṣe pẹ̀lú àwọn ohun èlò tó jọmọ́ ìfipá bá àwọn ọmọ kéékèèké lò pọ̀ àti ẹ̀sùn 3 míì tó ní ṣe pẹ̀lú fífi àwọn ọmọ kéékèèké lọ́kàn balẹ̀ lórí iṣẹ́ tí kò bófin mu. Ilé ẹjọ́ fi sí ẹ̀wọ̀n 20 ọdún, ṣùgbọ́n wọ́n pa ẹ̀wọ̀n náà pọ̀ mọ́ èyí tó ti ń ṣe tẹ́lẹ̀, èyí tó mú kí àkókò ẹ̀wọ̀n rẹ̀ lé ní ọdún kan tó sì di ọdún 31 lápapọ̀. Lọ́wọ́lọ́wọ́ yìí, R. Kelly wà ní ọgbà ẹ̀wọ̀n ìjọba àpapọ̀ kan ní North Carolina, kò sì ní gba ìtúsílẹ̀ títí di oṣù kìíní ọdún 2046. Agbẹjọ́rò rẹ̀ Bill Brindley ti ń bẹ ààrẹ Donald Trump fún ó lé ní ọdún kan pé kí ó fi ojú àánú wo R. Kelly. Ní ọdún tó kọjá, Brindley tún fi ẹ̀bẹ̀ pàjáwìrì ránṣẹ́ sí ilé ẹjọ́ pé kí wọ́n jẹ́ kí R. Kelly lọ sí àhámọ́ inú ilé nípa ẹ̀bẹ̀ pé ẹ̀mí olórin náà wà nínú ewu. Ó sọ pé àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n kan ní ọwọ́ nínú ète láti jẹ́ kí ẹlẹ́wọ̀n míì gbẹ̀mí rẹ̀. Síbẹ̀ ilé ẹjọ́ kọ ìbéèrè náà. R. Kelly sì ti máa ń tẹnumọ́ léraléra pé òun kò jẹ̀bi gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Sẹ́nitọ̀ Natasha rọ ìjọba láti pèsè ìtọ́jú ọpọlọ àti ìmúpadàbọ̀ sípò tó péye fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n dóòlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè àárín gbùngbùn Kogi ní ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè, Natasha Akpoti-Uduaghan, ní ọjọ́ Ìṣẹ́gun ti rọ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti pèsè ìtọ́jú ìlera ọpọlọ, ìmọ̀ràn fún àwọn tó ní ìfarapa ọkàn àti ètò ìmúpadàbọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n gbà kúrò lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sọ pé ìmúpadà wọn kò yẹ kí ó dá lórí pé wọ́n ti gba òmìnira ara wọn padà nìkan, ṣùgbọ́n ó yẹ kí wọ́n tún bójútó ìlera ọpọlọ àti ẹ̀mí wọn. Akpoti-Uduaghan sọ pé ìpè yìí lákòókò ìjíròrò kan ní ilé ìgbìmọ̀ asòfin lórí iṣẹ́ àṣeyọrí tí ó yọrí sí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé láti àwọn ilé ẹ̀kọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire, ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà ni wọ́n jí gbé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 nígbà tí àwọn ajínigbé ṣèkọlù sí àwọn ilé ẹ̀kọ́ 3 ní àwọn àdúgbò Yawọta àti Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀. Wọ́n sì gba òmìnira wọn padà ní ọjọ́ 10 oṣù keje lẹ́yìn tí wọ́n lò ju 50 ọjọ́ lọ ní ìgbèkùn nítorí iṣẹ́ ìtúsílẹ̀ tí àwọn ọmọ ogun darí. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà, sẹ́nitọ̀ náà kí àwọn akẹ́kọ̀ọ́, olùkọ́ àti àwọn ẹbí wọn kú oríire fún bí wọ́n ṣe tún rí òmìnira wọn gbà padà. Ó tún gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ọmọ ogun Nàìjíríà àti gbogbo àwọn ẹ̀ka ààbò míì fún ipa tí wọ́n kó nínú iṣẹ́ ìtúsílẹ̀ náà. Ó ní, mo yin ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ìdarí rẹ̀ àti ìfaradà rẹ̀ láti rí i pé wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé là láìséwu. Mo tún dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ogun Nàìjíríà àti gbogbo àwọn ẹ̀ka ààbò fún ìgboyà àti ìfaradà tí wọ́n fi dóòlà àwọn ọmọ náà. Akpoti-Uduaghan sọ pé ìpadà àwọn tí wọ́n gbàlà jẹ́ ìròyìn ayọ̀ fún gbogbo orílẹ̀-èdè. Ó sì gbóríyìn fún ìfaradà tí àwọn tí wọ́n jí gbé náà àti àwọn òṣìṣẹ́ ààbò fi hàn. Ó ní, mo tún kí àwọn akẹ́kọ̀ọ́, olùkọ́ àti àwọn ẹbí wọn kú oríire lórí bí ìrírí ìbànújẹ́ tí wọ́n là kọjá sì parí. Ìpadà wọn jẹ́ ìtùnú ńlá fún orílẹ̀-èdè wa. Ó sì fi hàn pé àwọn tí wọ́n jí gbé náà ní ìfaradà. Bákan náà, àwọn òṣìṣẹ́ ààbò wa sì fi ìfẹ́ àti ìsapá hàn. Síbẹ̀, ó tẹnumọ́ pé iṣẹ́ ìtúsílẹ̀ náà kò yẹ kí ó parí níbẹ̀. Ó ní ó yẹ kí a tún ṣiṣẹ́ láti dín ipa tí ìfarapa ọkàn àti ìdààmú ìgbèkùn náà fi sí wọn lára kù.
ó sọ pé mo pe ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ilé-iṣẹ́ tó yẹ láti pèsè ìtọ́jú ọpọlọ, ìmọ̀ràn fún àwọn tó ní ìfarapa ọkàn àti ètò ìmúpadàbọ̀ fún àwọn tí wọ́n dóòlà kí wọ́n lè bọ́ kúrò nínú ipa tí ìjínigbé fi sí ọkàn wọn. Sẹ́nétọ̀ náà tún ṣàlàyé pé àwọn tó bá ti ní ìrírí ìjínigbé máa ń ní ọkàn àti ìbànújẹ́ lẹ́yìn tí wọ́n bá ti gba òmìnira wọn padà. Ó ní ìtọ́sọ́nà àwọn amòye àti ètò ìmúpadàbọ̀ tó dára yóò ràn wọ́n lọ́wọ́ láti tún darapọ̀ mọ́ àwọn ẹbí wọn, ilé ẹ̀kọ́ àti àwùjọ. Ó tún rántí ọ̀kan lára àwọn olùkọ́ tí ó kú nígbà tó wà ní ìgbèkùn. Ó sì gbàdúrà pé kí Ọlọ́run fi ọkàn rẹ̀ balẹ̀ kí ó sì tu àwọn ẹbí rẹ̀ nínú. Ó ní bí a ṣe ń yọ̀ lórí ìtúsílẹ̀ àwọn tí wọ́n jí gbé náà, a kò gbọdọ̀ gbàgbé olùkọ́ tó fi ẹ̀mí rẹ̀ rúbọ. Mo gbàdúrà pé kí Ọlọ́run fi ọkàn rẹ̀ balẹ̀ kí ó sì fún àwọn ẹbí rẹ̀ ní ìtùnú. Lẹ́yìn ìjíròrò náà, ilé ìgbìmọ̀ asòfin fọwọ́ sí ìpinnu tí olórí àwọn asòfin Ọpẹ́yẹmí Bámidélé gbé kalẹ̀. Wọ́n yin ààrẹ Tinubu, àwọn ọmọ ogun Nàìjíríà, àwọn àjọ DSS àti àwọn iléeṣẹ́ ààbò míì fún iṣẹ́ ìtúsílẹ̀ náà. Ilé ìgbìmọ̀ náà tún fi ọlá fún àwọn òṣìṣẹ́ ààbò tí wọ́n pàdánù ẹ̀mí wọn tàbí tí wọ́n farapa lákòókò iṣẹ́ náà. Ó sì rọ ìjọba àpapọ̀ láti mú kí iṣẹ́ ológun àti iṣẹ́ ìmọ̀ ìkọ̀kọ̀ lòdì sí àwọn ajínigbé, àwọn agbésùnmọ̀mí àti àwọn ọ̀daràn míì túbọ̀ lágbára sí i. Àwọn aṣòfin náà tún pè fún ìmúgbòòrò ìtọ́jú àwọn òṣìṣẹ́ ààbò pẹ̀lú fífi àwọn ohun èlò ìdánilẹ́kọ̀ọ́ àti agbára iṣẹ́ tó péye sílẹ̀ fún wọn. Wọ́n sì rọ ìjọba pé kí wọ́n san gbogbo ẹ̀tọ́ àti àǹfààní àwọn òṣìṣẹ́ tó kú lákòókò iṣẹ́ ìtúsílẹ̀ náà fún àwọn ẹbí wọn. Ilé ìgbìmọ̀ aṣòfin tún bẹ ẹ̀ka ààbò pé kí wọ́n máa tẹ̀síwájú nínú ìsapá láti gba àwọn ọmọ Nàìjíríà mìíràn tí wọ́n sì wà ní ìgbèkùn káàkiri orílẹ̀-èdè. Wọ́n sọ pé ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ oríire jẹ́ ohun tó túbọ̀ mú kí àwọn aráàlú ní ìgbọ́kànlé sí agbára àwọn ẹ̀ka ààbò ní orílẹ̀-èdè. Ọkọ ìyàwó kan lu ìyàwó rẹ̀ pa nítorí pé ó kọ̀ láti dáná oúnjẹ ní ìpínlẹ̀ Nasarawa ní ọlọ́pàá náwó gan pé àgọ́ ọlọ́pàá yá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa ní ọwọ́ ṣìkún òfin ti tẹ ọkùnrin kan, Musbau Amadu, ẹni 30 ọdún fún ẹ̀sùn pé ó lu ìyàwó rẹ̀ ẹni 20 ọdún pa. Ọlọ́pàá ní ìlú Angwa Yahaya Angwarugu ní ìjọba ìbílẹ̀ Òbí, ìpínlẹ̀ Nasarawa ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lásìkò tí ìjà bẹ́ sílẹ̀ láàrin tọkọtaya náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa Rahman Nansel ṣàlàyé pé nǹkan bíi aago 12:30 ọ̀sán ọjọ́ Àìkú ọjọ́ 12 oṣù keje ni àwọn èèyàn kan lọ fẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá Angwarugu pé afurasí náà ti lu ìyàwó rẹ̀ tí ẹ̀mí sì ti bọ́ lọ́rùn ìyàwó náà. Nansel ní kété tí wọ́n mú ẹjọ́ náà dé àgọ́ ọlọ́pàá ni àwọn ọlọ́pàá lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tí wọ́n sì gbé òkú ìyàwó náà lọ sí ilé ìwòsàn Federal University Teaching Hospital láfíà fún àyẹ̀wò kíkún. Ó fi kún pé àwọn ọlọ́pàá fi ṣìkún òfin mú afurasí náà tó sì jẹ́wọ́ lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé inú ló bí òun pé ìyàwó rẹ̀ kọ̀ láti dáná oúnjẹ, èyí ló fà á tí òun fi ìbínú lù ú. Iléeṣẹ́ ọlọ́pàá ní Amadu ti kábàámọ̀ ìwà tó wù tó sì ní òun kò mọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà máa já sí ikú fún ìyàwó òun. Ọmọ méjì ni olóògbé náà fi kalẹ̀, ọkùnrin kan àti obìnrin kan tí ìgbéyàwó òun àti ọkọ rẹ̀ sì ti pé ọdún 6. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa Murtala Muhammed ti pàṣẹ pé kí ẹ̀ka tó ń rí sí ìwà ọ̀daràn ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Láfíà bẹ̀rẹ̀ ìwádìí kíkún lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n sì rí i pé ìwádìí wọn yá kíákíá. Kọmíṣánná náà wá fi dá àwọn aráàlú lójú pé ìdájọ́ òdodo máa wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà àti pé kété tí ìwádìí bá ti parí ni wọ́n máa gbé afurasí náà lọ sí ilé ẹjọ́ fún ìdájọ́ òdodo. Bákan náà ló bu ẹnu àtẹ́ lu ìfìyàjẹni tó máa ń wáyé nínú ìgbéyàwó bó ṣe wòye pé ìṣẹ̀lẹ̀ tó wáyé jẹ́ ohun tí kò yẹ kó wáyé rárá, tó sì rọ àwọn lọ́kọláya láti máa yanjú èdè àìyedè tó bá ń wáyé láàrin wọn ní tùbínùbí. Iléeṣẹ́ ọlọ́pàá wá sọ àrídájú fáwọn olùgbé Angwarugu láti máa bá iṣẹ́ òòjọ́ wọn lọ pé gbogbo agbègbè náà ló wà ní pẹ̀lẹ́kùtù báyìí táwọn ẹ̀ṣọ́ aláàbò yóò sì tẹ̀síwájú láti máa mójútó agbègbè náà fún ìgbà kan náà. Ilé-ẹjọ́ ti fún Sowore ní ìkìlọ̀ tó gbẹ̀yìn láti padà sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn bíba ààrẹ lórúkọ jẹ́ tó ń dojú kọ.
Adájọ Muhammed Garuba Umar ti ilé-ẹjọ́ gíga àpapọ̀ tó wà ní Àbújá ti fún olùdíje sípò ààrẹ tẹ́lẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC Ọmọyẹlé Sowore ní ìkìlọ̀ kẹ́yìn pé kí ó padà sí ilé-ẹjọ́ láti tẹ̀síwájú nínú ẹjọ́ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí àjọ DSS fi kàn án. Wọ́n fi ẹ̀sùn kan Sowore pé ó ba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórúkọ jẹ́. Adájọ́ náà ṣe ìkìlọ̀ yìí ní Ọjọ́bọ̀ lẹ́yìn tí agbẹjọ́rò àgbà Sowore ọ̀gbẹ́ni Olúmídé Fúsíkà àti Reuben Adákọ́lé kò wá sí ilé-ẹjọ́ ní ọjọ́ ìgbẹ́jọ́ náà. Lákòókò ìgbẹ́jọ́ tó kọjá ní ọjọ́ 13 oṣù keje, Adákọ́lé béèrè pé kí ilé-ẹjọ́ sún ìgbẹ́jọ́ náà síwájú, ṣùgbọ́n adájọ́ kọ ìbéèrè náà. Wọ́n ti béèrè pé kí n sún ìgbẹ́jọ́ náà sẹ́yìn títí di ẹ̀yìn ìsinmi oṣù méjì tí ilé-ẹjọ́ máa ń gbà. Sowore, ẹni tí wọ́n pè lẹ́jọ́ nítorí pé ó pe ààrẹ Tinubu ní ọ̀daràn lójú òpó Facebook àti X rẹ̀, sọ pé ìdí tí òun fi ń béèrè pé kí wọ́n sún ẹjọ́ náà ni pé agbẹjọ́rò rẹ̀ Fúsíkà ti lọ sí òkè òkun láti lọ yanjú ọ̀rọ̀ ìdílé rẹ̀. Síbẹ̀, agbẹjọ́rò àjọ DSS ọ̀gbẹ́ni Akínlolú Kẹ́hìndé tako ìbéèrè náà gidi. Ó rán ilé-ẹjọ́ létí pé wọ́n ti sún ẹjọ́ náà síwájú ní ìgbà 10 tẹ́lẹ̀, gbogbo rẹ̀ sì jẹ́ nípa ìbéèrè Sowore. Kẹ́hìndé sọ fún adájọ́ Umar pé ìbéèrè tuntun náà jẹ́ ọ̀nà láti tún fa ìdádúró sí ẹjọ́ ọ̀daràn náà. Ó tún rán ilé-ẹjọ́ létí pé adájọ́ ti pàṣẹ tẹ́lẹ̀ pé kí ẹjọ́ náà máa wáyé lójoojúmọ́ gẹ́gẹ́ bí òfin Administration of Criminal Justice Act ACJA 2015 ṣe sọ nínú ìpinnu rẹ̀. Adájọ́ Umar tako ìbéèrè náà, ó sì sọ pé ilé-ẹjọ́ yóò tẹ̀síwájú pẹ̀lú ìgbẹ́jọ́ náà gẹ́gẹ́ bí àṣẹ tó ti pa tẹ́lẹ̀. Lẹ́yìn náà, ó pàṣẹ pé Sowore gbọ́dọ̀ wá sí ilé-ẹjọ́ ní ọjọ́ 16 oṣù keje láti tẹ̀síwájú pẹ̀lú ẹjọ́ náà. Lákòókò ìgbẹ́jọ́ ní Ọjọ́bọ̀, Sowore wà ní ilé-ẹjọ́, ṣùgbọ́n kò sí ọ̀kankan lára àwọn agbẹjọ́rò rẹ̀ méjèèjì tó wá, bẹ́ẹ̀ ni kò sí àlàyé kankan fún ìdí tí wọn ò fi wá. Èyí mú inú bí adájọ́ Muhammed Garuba Umar, ó sì ṣètò ọjọ́ 22 oṣù keje gẹ́gẹ́ bí ọjọ́ tí Sowore gbọ́dọ̀ rí dájú pé ó bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ rẹ̀. Ó tún sọ pé bí kò bá ṣe bẹ́ẹ̀, ilé-ẹjọ́ lè parí àǹfààní rẹ̀ láti gbé ẹjọ́ kalẹ̀ gẹ́gẹ́ bí agbẹjọ́rò àjọ DSS ti béèrè. Sowore ti bẹ̀rẹ̀ ẹjọ́ rẹ̀ pẹ̀lú ẹlẹ́rìí àkọ́kọ́ Barrister Deji Adéyanjú, ẹni tí ó ti parí ẹ̀rí rẹ̀ àti ìbéèrè lábẹ́ àgbéyẹ̀wò ní ọjọ́ 13 oṣù keje.